ẹ̀yin olólùfẹ́ Olúwaṣeun ọmọ Àkànjí wọn ò ní dá yín lágara ìmọ̀ gbé yín débẹ̀ bó ṣe yẹ kí n mọ̀ gbé yín débẹ̀ dáadáa ni ẹ má gbàgbé pé mo sọ pé mo ti bí ọmọ o mo bọ́kùnrin kan obìnrin kan ìyá mi bá mi yóò di apadà parí ẹ̀ ọ̀rọ̀ ìyá sọ́mọ àwọn kan rìn kọjá gbèrègbèrè ṣe ń padà pè mí pé ó dàbí ẹni wípé ó fẹ́ kidnap ọmọ mi ni o péyàwó òun ní ká kidnap ẹ̀ torí ẹ̀mí òun sọ pé tí bá bí ọmọ tó wà nínú mi mi ò ní gbé fáwọn torí ó sì believe pé ọmọ àtọ̀ òun àtọkọ òun ló wà lára mi wọ́n ti gba tiẹ̀ wọ́n ti gba tọkọ wọ́n ti oníbẹ̀yẹ máa ń ṣe kọ́kàn bó ṣe máa implant ẹ̀ àdénà sí mi lára ló kù ṣeun ló mọ bó ṣe ṣe tó fi lọ sọ́dọ̀ wọn kó dúpé dókítà pé wọ́n èmi àti ṣé ní àjọṣepọ̀ wọn implant ẹni tí sí mi lára o oyún mi náà ló wà nù mí mo bímọ oṣù kìíní oṣù kejì oṣù kẹta ó wá sọ fún mi pé tó bá ti fẹ́ pé wọ́n yẹ ó máa wá o ó máa wá gbé àwọn ọmọ yẹn mo wá sọ fún un gẹ́gẹ́ bí nǹkan tí mo bá ṣe ń sọ ṣé ó ní kí n bá gbọmọ yẹn lẹ̀ kíní kan pé kí n má wọrí onígbọmọ máa ń gbé kó jẹ́ kí n gbé kan fún un kó jẹ́ kí n gbé yọ ọkùnrin fún wọn pé ìyá máa tọ́ yọ obìnrin pé tó bá ti pé èyí ẹ̀ kó jẹ́ kí n gbé fún wọn bẹ́ẹ̀ kó má jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ yẹn fún un pé èrò ẹ̀ á tọ́jú ọmọ yẹn dáadáa á bìí pé ọmọ òun ni pé kó jẹ́ kí n gbé kan fún un ṣé ó ní ó sì bẹ̀rẹ̀ ojú àánú ẹ̀ kíní kan ṣé ó ń kọ̀ tí fóònù ó lọ mo sọ fún pé mo wá sọ pé àǹtí bíyá kí ẹ gba ọkùnrin yẹn kí mi náà máa tọ́ yọ obìnrin yẹn kí n mọ̀ pé mo rí ẹnì kejì mi ṣe mọ̀ pé ọkùnrin ló wà lọ́wọ́ mi ọkùnrin àwọn ọmọ mi méjèèjì ìyẹn á jẹ́ kinní kan bó ṣe gbà mọ́ mi lójú nìyẹn what do you mean it's surrogate ọmọ owó tó sign ọmọ kinní kan ni ẹni tó máa ń kẹ́ mi gẹ́gẹ́gẹ́gẹ́ ọ máa ń sẹ́jọ owó sí mi o wọ́n bí pé oyún tó wà nínú mi yẹn ọ máa ní kí n ṣe ń sẹ́jọ owó sí mi wípé ọmọ àwọn ni mo bá ní ẹ jẹ́ take it easy èmi kọ́ ni mo gbóyún ni mo bá ní torí ṣe ń sọ pé tí n bá lè sọ lẹ́nu pé kò ń ṣe ọmọ ẹ̀ nígbà tó wà nílùú òyìnbó òun ló máa jìyà ẹ o ṣé òun lè fi sílẹ̀ ń bẹ̀ but àwọn náà mọ nǹkan tó wà láàrin wọn nǹkan tó wà láàrin wọn yẹn màá sọ fún yín tó bá yá ẹ mọ̀ gbogbo ẹ̀ pátápátá la máa padà tú ṣe rí my Facebook boyfriend yìí ẹni káwọn ọmọ yín ó gbọ́ ẹ fi pamọ́ fún àwọn ọmọdọ́mọ yín kó gbọ́rọ̀ yìí ẹ download ẹ̀ torí pé ó lè ṣeé ṣe kẹ́ ẹ má padà gbọ́rú ọ̀rọ̀ yìí mọ́ èmi ò ní kú ẹ̀yin ò ní kú gbogbo apátápátá lájọ lólè ìgbó láṣẹ Ìdùmarè kò dá kéèyàn nínú rẹ̀ jù ló bá bẹ̀rẹ̀ what do you mean kíni kan mo ní mo ro oyún méjì fún mo ro oyún fún yín mo bímọ fún yín ṣé bí ọ̀rẹ́ yín ló pa ìkànnì àwọn ọmọ òun tẹ̀tẹ̀lẹ̀ lórí àwọn ọmọ tèmi ò ní kú láṣẹ Èdùmàrè ọmọ tí yín náà ò ní kú ló bá ní nǹkan tó fẹ́ ṣe nìyẹn àbí ìgbà kan òun bọ̀ wá Nàìjíríà kó tó láti Nàìjíríà ṣeun ti fún mi lówó ó ní kí n lọ ṣe DNA test èmi àtàwọn ọmọ mo ṣe ó ti wà lọ́wọ́ mi mo ṣe ní known hospital gidi ni o ó dẹ̀ ti wà lọ́wọ́ mi mo keep ẹ̀ wọ́n ní àwọn ń bọ̀ o wọ́n ní àmọ́ kí má jẹ́ kán wá kí àwọn wá sílé mi o pé kí má jẹ́ tí ń bọ̀ kí má gba àwọn ọmọ ẹ̀ dání o ibi nìkan ni kí n wá o pé ó ṣàṣọ gbọ́ ẹ̀ pé àwọn ń bọ̀ wá Nàìjíríà o gbà tí ọmọ mi pé èyí ẹ̀ wọ́n dé nígbà tó dé ọmọ yẹn ti pé èyí ẹ̀ so gbà tó máa dé kíní kan òtẹ́ẹ̀ tó dé sí mo lọ pàdé wọn bẹ̀ ṣé wọn kò kọ́lé sí Nàìjíríà o àmọ́ ìyàwó yìí ó kọ́lé sílùú wọn ìyẹn kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ àárín sí wọn ní kì í ṣe tèmi gẹ́gẹ́ bí obìnrin yẹn ṣe sọ fún mi wá lọ nígbà tí mo lọ pàdé wọn lóòótọ́ yẹn ó láwọn ọmọ yẹn kò ń fẹ́ràn àwọn ọmọ òun òun fẹ́ rẹ́yìn òun fẹ́ ṣe kinní kan mo ní mi ò kó wọn lọ́wọ́ pé ṣó ti gbà kí n fún wọn lọ́kùnrin kí èmi máa tóbìnrin yẹn ó bá ní no òun kọ́ àwọn ọmọ òun lọ ni òun ti ṣe pásítọ̀tì wọn pásítọ̀tì ọmọ tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe pásítọ̀tì ṣe ní píṣọ̀ wọn lọ́wọ́ ni ìkókó ni mo ti send sí báwọn ọmọ yẹn ti máa ṣọ́ mi ti send sí ṣe ní píṣọ̀ wọn lọ́wọ́ ni torí mo jẹ́ nìkan tí ò fẹ́ wàhálà àmọ́ èṣù ń gbénú mi kò fẹ́ wàhálà láti máa báyàn fa ni mi dẹ̀ fẹ́ fún ní problem
nítorí pé òun kọ́ ló kó bá mi àmọ́ òun fẹ́ fún mi ló bá ní pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí o tóun bá rá àwọn ọmọ yẹn òun ò lè release mi sí báwo ṣe fẹ́ arrest mi ni ó ní bẹ́ẹ̀ ni tóun bá rí àwọn ọmọ òun máa arrest mi wọ́n dé arrest mi Ṣeun wò bí ọ̀bọ ń bẹ̀ náà ni mo ní Ṣeun ìyàwó ẹ̀ ló ń fẹ́ arrest mi ó ní díìlì ẹ̀yin méjì ni òkú tí wọn náà kọ́ ọmọ dání gbà tó ń bọ̀ bá ti máa kọ́ ọmọ ẹ̀bọ̀ náà tí ò lò lọ́mọ ni mo ní okay no problem arrest mi ká tó wí ká tó fọ̀ ó ti kọ́ wọ́n ti wá gbé mi mo dẹ̀ tẹ̀lé wọn lọ mo pe mọ́mì mi hello mọ́mì mi ẹ má ká àwọn ọmọ wa o torí wọ́n ní kí n pè wọ́n kọ́ máa ká àwọn ọmọ ẹ má ká àwọn ọmọ yẹn bọ̀ o ìyàwó Ṣeun ti arrest mi o mo ní kọ́ má wọrí pípà tó wà lọ́wọ́ mi ní DNA yẹn mo ti sẹ̀dẹ̀ sí Ṣeun ó wà lọ́wọ́ Ṣeun ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ ìyá ọkọ mi tí ó sọ pé kí Ṣeun wá fẹ́ mi ó wà lọ́wọ́ mọ́mì mi àti ṣe photocopy ẹ̀ káàkiri bẹ́ẹ̀ original copy ẹ̀ ó wà nílé fọ́tò tó wà lọ́wọ́ mi gangan níjọ́ yẹn gangan ó lé 5 bá ní kò sí wàhálà ẹ pé fẹ́ arrest mi náà ni kò sí problem wọ́n ṣáà adé police station nígbà tá a dé police station ọlọ́pàá sọ pé you carry surrogate you no sign paper ọ̀tọ̀ ni mo ti sign ìwé o pé máa dọ́mọ padà mo sign ẹ̀ nígbà tí mo sign ìwé báwo mo ti fẹ́ sọ fún ọ pé nǹkan ló lọ mọ́ mo bá ní òun kọ́ ló lọ mọ́ o bọ̀kọ́ gbé wa lọ court tó bá ti pè mí àmọ́ ní ó gbé wa lọ court ṣé òun ló ní kí n máa sọ bẹ́ẹ̀ o pé kí n gbé wa lọ sí court ó ní àmọ́ tí wọ́n bá dé court kí n má sọ pé òun lòun lọ́mọ yẹn o kí n sọ wípé mo ti lóyún pẹ̀lú boyfriend mi tí mò ń fẹ́ ó tó di pé wọ́n ní kí n wá ṣe pé mi ò dẹ̀ ṣe wọ́n béèrè lọ́wọ́ doctor pé mo sọ fún doctor pé mo ti lóyún mo dẹ̀ beg doctor pé kéde kan wọ́n ní pé doctor yẹn ni pé kí n sọ bẹ́ẹ̀ pé doctor yẹn sọ pé òun ò ní involve ara wọn nínú kéèsì yẹn gbogbo máa sọ pé kinní yẹn ò work òun dẹ̀ ti òun ò dẹ̀ fẹ́ involve ara wọn nínú kéèsì yẹn so wọ́n ṣàtúnṣe pé kinní mo ní kọ́sà máa pè lọ sí court mi yẹn sọ̀rọ̀ kí n sọ mo ní court kí máa gbé wa lọ bí a ṣe olóòfù fáwọn ọlọ́pàá lówó mi mọ ọ̀n fi mí sínú prison o ẹ̀yìn gántà ni mo wà fúnjọ́ méjì lẹ́yìn ìjọ́ méjì wọ́n fi mí lẹ̀ wọ́n ní kí n máa lọlé bí mo ṣe ń lọlé mo rí pé àwọn kan wọ́n wà lẹ́yìn mi tó ń tẹ̀lé mi lẹ́yìn èmi náà yà sí bí ẹ̀pà lọ́kọ̀ mo jókòó síbẹ̀ nígbà tó pẹ́ díẹ̀ mo ní ẹjọ́ òbòdò wà lára nìyí rẹ̀ wọ́n ní kí n kọ́ mo bọ́ sí hòtẹ́ mo lọ́ọ̀jì síbẹ̀ mo sùn síbẹ̀ mo fi nọ́mbà èèyàn kan pé nọ́mbà ìyàwó Ṣeun mo ní kó gbé fún Ṣeun mo ní gbàdúrà gbé fún Ṣeun mo ní Ṣeun ìyàwó ẹ ní pé kí àwọn èèyàn máa tẹ̀ mí lẹ́yìn o mo ní wọ́n lé mi káàkiri mo níbi tí mo wà yìí gan mi ò save o mo ní sọ fún ìyàwó ẹ tí nǹkan bá ṣe mí ó máa rógo o ẹ̀kọ́ náà mo kọ̀ wọ́n ṣe sọ pé Ṣeun kàn ní kí ló tó fẹ́ pa ọmọ yìí nítorí pé ó jẹ́ ń túnú kò kọ́ọ̀tì fóònù ṣé ó ní òótẹ́ ìbò ló wà mo ní òótẹ́ báyìí mo wà ó lóun bọ̀ nísìnyí ó ní nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ máa lọ gbé ọmọ yẹn kúrò bẹ́ẹ̀ yẹn ó kàn dé ó pẹ́ díẹ̀ ó ní ọmọ bá ṣe ń drive kúrò nílé ó kúrò ní òótẹ́ tí wọ́n wà ó wá pick mi nígbà tó pick mi ó gbé mi lọ sílé padà nígbà tó gbé mi délé mo wà lé òròdù gbẹ́jọ́ fún ìyá mi bóyá ìṣẹ̀lẹ̀ nígbà tó di ijọ́ kẹta ṣé wọ́n ti gba lọ́ọ̀yà fún mi ó ṣe ogbẹ̀ wọ́n ti lọ gbé ìyàwó ẹ̀ ní òótẹ́ tí wọ́n wà wọ́n ti gbé lọ sí police station wọ́n náà lọ sí court níjọ́ kejì ṣé ó ní gbogbo nǹkan tá à ń bò a máa padà túká nígbà tá a dé police station ó lóun ò fẹ́ kán lọ sí court ó fún ní DNA pé òun kọ́ ló lọ́mọ ọmọ mi làwọn ọmọ ó ní rárá surrogate ni mí ó béèrè lọ́wọ́ doctor lẹ̀ that thing did not work kíní ò ṣiṣẹ́ kò padà ṣiṣẹ́ lára mi ó ní doctor ní òun implant ẹ̀ pé ìgbà tó dé ẹ̀ mo sọ pé mo rí blood mo rí ẹjọ́ ó dẹ́rẹ̀ pé bóyá àtọ̀ yẹn ò ṣiṣẹ́ nìyẹn pé so ìdí kò ń ṣe sí wọ́n tẹ̀ ti travel ń gbà yẹn kò sí kò tá a fẹ́ ṣe sí mọ́ ó ní ìgbà tí travel ni mo lóyún wá ní kíní kan ìgbà ṣe kúrò ní ọ̀rọ̀ yẹn nìyẹn ó wá sọ pé ta ló fún mi lóyún ó lé mi ẹni tó fún mi lóyún bíi ti báyìí ló kàn yín pẹ̀lẹ́ ẹni tó fún mi lóyún boyfriend mi ló fún mi lóyún so nígbà tí mo délé táwọn máa padà délé padà táwọn yanjú gbogbo rẹ̀ tán táwọn padà délé padà orí rẹ̀ mọ́mì mi nù lé nígbà tí mo délé inú àgbàrá ẹ̀jẹ̀ ni mo ti bá ìyá mi gbogbo ẹ̀yin abiyamọ ẹ ò ní fojú sunkún ọmọ láyé ó ní àwọn kan wá wọ́n fẹ́ gba àkọ́bí mi yẹn lọ́wọ́ ìyá mi.